Irú bàbá lẹ́gbàá lọ. Irú bàbá lẹ́gbàá lọ. Wọ́n máa rìn káàkiri ni. Kásìkò owó sì tètè wá bá ń tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. Ọwọ́ kí inú mi ó fúyẹ́. Ó fúyẹ́. Àyìndé. Bàbá lẹ́gbàá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ló ń wá mi. Ẹ wo, mo ti jókòó látẹ̀kan. Èmi ń retí yín bí kẹ́ẹ̀dé. Kí ló dé? Bàbá lẹ́gbàá. Ẹ wo, ọ̀rọ̀ kan ni mo mọ̀ gbé wá. Tí ń yọ ọ̀rọ̀ ń jà lọ́kàn mi ràbàràbà láti jó ní ti ìgbésẹ̀ mi. Mo fi ní wọ́n bá yín. Kí ló dé? Kí ló tó ṣẹlẹ̀? Fọ́kànbalẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ gbò ti rí mi. Solution ti wà lè rí ẹ̀. Tọ́ bá ti ń bi nínú bàbá lẹ́gbàá. Ṣé rí ó ní ọmọbìnrin kan. Èmi àti ẹ̀jẹ̀ jọ ń fẹ́ra tipẹ́. Kódà tí n bá sí àkáǹtì owó tí ti ná fún ọmọbìnrin yìí bàbá lẹ́gbàá. Tó ti ná fún. Mo ti ná fún. Yóò ti mọ mílíọ̀nù kan ti mọ kalẹ̀kùn báyìí. 1 million. Ó gbìyànjú ọmọkùnrin ni ẹ. Kí ló wá ṣẹlẹ̀? Pápá ń bá rí ẹ̀ ní ìwọ̀n á rí nǹkan kan sí. Ìyà, ó rí nǹkan kan ṣe fún. Èyí kankan ṣe fún bàbá lẹ́gbàá. Mọ́ sunkún pẹ̀lẹ́, mọ́ sunkún. Ìyàtọ̀ ọmọkùnrin máa ń jẹ lórí obìnrin yẹn tífẹ̀ bá pọ̀ jù. Mọ́ sunkún pẹ̀lẹ́. Ọwọ́ ni mo sì tó pè mí ní ọba ní ìrìn fóònù fún un. Èyí ṣe ayé tí ẹnìkan ló wá ni. Pàtí ìdí nínú. Àwọn ti sọ ẹ́dẹ̀ ATM nìyẹn. Tí ń pọ̀ owó màsínì tí ń pọ̀ owó. Wọ́n máa pọ̀ owó fún un. Ìjẹ́ Sadé, wọ́n pa mí, kẹ̀kẹ́ pa mí yẹn mọ́ pa mí lápáyé. Ó ti pọ̀ jù báyẹn. Ó ní kí ló dé, mo ní owó tí mo ti ná bàbá sí mílíọ̀nù tí ń kalẹ̀kùn. Kò tún ara fóònù. Tọ́, mo bá ní ọ̀dà wá gbé owó fóònù. Ẹ̀kan lọ́mọkùnrin ń kú. Tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀, lọ bá wá. Nígbà tí ó dé bàbá lẹ́gbàá, mo bá fi lọ. Tìbítìbí kọ́ yẹn. Jémi náà ṣe ti jémi náà gòkè àràfá kan. Kódà bó ṣí ẹ̀kan, jémi náà kanlẹ̀kùn ẹyọ kan yìí. Ẹ̀bẹ̀yàn lọ kan méje. Tọ́, ìmọ̀ pẹ́ wà ń bẹ̀, ìyẹn ní bọ̀dá Fẹ́mi tó kanlẹ̀kùn méje. Àbí? Jémi náà kanlẹ̀kùn ẹyọ kan. Kanlẹ̀kùn ẹyọ kan. Pẹ̀lẹ́. Nígbà tó rí pẹ́kún yìí gbọ́. Omi ẹkún ìfẹ́ lè kúnnú abọ́ tó gbé tí yìí tí mo gbé tí ẹ̀gbẹ́. Pẹ̀lẹ́. Ọba fẹ́ kan ṣàánú mi bàbá lẹ́gbàá. Ọba ní òun ṣe epo. Mo ní ṣe epo. Kí ní jẹ́ epo? Òun ṣe nǹkan oṣù. Okay. Òun ṣe nǹkan oṣù. Bó ṣe lóhun sí nǹkan oṣù báyìí mo bá ní ṣe nǹkan oṣù. Ìbóṣù ń ṣe ti ẹ̀mí. Ìránṣẹ́ kan ò dín ìránṣẹ́ kan lọ́wọ́. Ìránṣẹ́ kan ò dín ìránṣẹ́ kan lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ọba ní ìránṣẹ́ kan ò dín, ọba ní kò yé òun ní yóò yí ọ. Yá bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsìn. Dákun jẹ́mi náà kẹ́lẹ̀kùn ẹyọ kan yìí dákun. Bàbá lẹ́gbàá. Ọba ní kí ni ìtumọ̀ yẹn mo ní bàbá ṣe é fi ó mú fọ. Ẹ bá fẹ́ fọ́ tìbí dànù lòun ọ̀dà ṣaká ni ó dà ṣaká. Bá ti tán, bá fi ó mú fọ. Ọba dá ṣaká bàbá lẹ́gbàá. Nígbà tí ó yà, bá fi lọ ọ̀rẹ́ mi kan. Ọ̀rẹ́ mi bá ní ọmọ àtijọ́ ń jọ yìí o. Ọwọ́ rẹ ti bá o. Lọ́wọ́ kan o. Àmọ́ ìjọ tí mo ṣe kíní yìí fún ọwọ́ ní mímí òun ṣe epo. Mo ní epo kọ́. Ẹ bá fọ́ dànù. Mo bá sọ fọ́ọ̀rẹ́ mi pé mo fi omo fọ tìbítìbí dànù. Will you keep quiet? Ọ̀rẹ́ mi bá ní mímí ní tí mo ṣe wọn ọ̀dà. Mo ní kí ló dé? Ó ní kò dáa. Mo ní kí ló dé? Ó ní mímí àwọn tó bá ṣe nǹkan bá wọn yìí ní láárí o. Mo ní lọ́dọ̀ tèmi kọ́ tó bá tún bí lọ́dọ̀ bàbá mi bàbá lẹ́gbàá. Bẹ́ẹ̀ tàn mọ́lẹ̀ sí. Bá wà. Ṣé nǹkan tó sọ fún náà nìyẹn? Ṣé nǹkan wà ń jẹ́ láyà náà nìyẹn? Ṣé nǹkan kékeré nǹkan bíntín báyìí lọ́wọ́ ń sòkun lé lérí? Àyìndé inú ojú ẹ̀mí. Wọ́n jẹ́ kó jẹ́ láyà. Sórí kò sí nǹkan kan tó ń ṣe ẹ́. Sórí ẹ̀ tó ń ṣe yẹn. Àwọn tó ṣe kí ni wà lówó ni wà ní lárí òkìkiri àkàn. Aburú ò ní jẹ́ tiẹ̀ tó rò ṣe kò ní jẹ́ tiẹ̀ tó ẹ̀mọ́ ló máa jẹ́. Ó fi dẹ́rù bẹ ẹni kan fọkàn balẹ̀ kò sí wàhálà. Fọkàn balẹ̀. Ìtì mo fi níwú àwọn bàbá lẹ́gbẹ̀ẹ́ rí. Torí wọ́n mọ̀ pé èèyàn ni yín ẹ̀ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. Kí gbogbo tí bá ń báyàn lọ́kàn jẹ́.
bàbá lẹ́gbọ́n bá mi tán pẹ́lẹ́ sí. Nojú rẹ nu kò sí wàhálà. Àgbà tí yín náà dalẹ̀ Àṣẹ. yóò yé mi nísìnyí Àṣẹ pé kò sí wàhálà. ìrọ̀lọ́ rẹ̀ mi ń pa. Irọ́ ní gbẹ̀, ó kàn fi ń dẹ́rù bọ ẹni kó fọkàn balẹ̀ kò sí wàhálà. Fọkàn balẹ̀. Ẹ̀sìn Àbá bàbá lẹ́gbà. òbọ̀sẹ́. Sórí mi ò ní tẹ̀ ẹ́. Jẹ́ fún ẹni kọ̀ǹfàmù. Sọ́gbọ́n mi Àyìndé. Eríbú lọ̀dàn wo. Yé Eríbú gbá lọ̀dàn wo. yé. Sórí kí ni ìṣòro tó sọ fún ọ, èyí tó dánwò yẹn àgbà kò sàmú ni o. Sọ́fẹ́ jẹ́ kó yọ. Ó ti ká àgbà kó o.